ẹ̀yin kò tẹ pé ra yín ní chief ẹ kẹsẹ̀ tọ̀tún síwájú ẹ mú tòsí lé ẹ wá láyàláyà ẹ wá wá sínú ilé mi ẹ wá accuse mi ọmọ mi pé ó fún ọmọ tí yín lóyún kíní burúkú yìí pé ó fún lóyún. ẹbí obìnrin ṣé o mọ̀ pé gbogbo ohun tó ń sọ yìí ó yẹ kó o máa bọ̀wọ̀ fún olóyè ṣé ọ̀kan ló máa wẹ́ bí owó òun ló ń bá sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ olóyè ni mí. mi ò rò pé ẹ ní làákàyè rárá nítorí tó bá jẹ́ pé ẹ ní làákàyè ìrìn tóbìnrin rìn lélẹ̀ kì í ṣe ọkùnrin and after all a chief lẹ́gbẹ̀rẹ́ mi ò rò pé chief nìyẹn ní tó fún yín lóyè yìí ó yẹ kó ní rethink kó rò dáadáa bíbẹ̀ kọ ẹ wá ní ó tiẹ̀ dá. obìnrin olóyè tó bá ọ̀nà yóò ṣì wọ́n ní olóyè jẹ́ fọ́rọ̀ jẹ́ sọ̀kọ̀ ọ̀rọ̀ bíbẹ̀ jẹ́ sọ̀rọ̀ má gbọ́ mi má tẹ̀ ìtàná fún mi rárá olóyè oṣù wọ́n ní ẹ̀ jẹ́ tẹ́tà àbí ọlọ́bí tó wà ní ẹ̀ wọ́n jẹ́ sọ fún yìí o èmi ò kí ń sọmọ ọdún yìí o bí o sọmọ ọdún yìí rárá mi ò dẹ̀ lọ́yàn iṣẹ́ ẹni tó bá ti fèsì ní báyìí máa mú fún ni irú lọ́sẹ̀sọ ni ẹ. ṣe é rí dẹ́kun. ẹ jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ aláìní ti jù. ń gbọ́ ó mọ rí. bẹ́ẹ̀ máa mú mọ́. ń bọ́ ló ti mọ̀. ọmọ kíláàsì mi ni. ọmọ kíláàsì ẹ̀hẹ́n kí nípa yín méjèèjì pọ̀. ọ̀rẹ́ mi ni mà. ọ̀rẹ́ bíi ti báwo mo rán ẹ lọ síléèwé kó máa lọ máa bá àwọn obìnrin ṣọ̀rẹ́ ni àbí ṣé kì í ṣe pé orí ẹ̀ ò pé báyìí. ń gbọ́ ṣé òótọ́ ni pé o fún lóyún. rárá mà. ó tán ọmọdé òun ò fún lóyún. ọ̀dẹ sọ̀rọ̀. ẹ wá jẹ́ kí n sọ fún yín o. ó lóun kọ́ lòun fún lóyún fine ọ̀rẹ́ làwọn òun ò fún lóyún èwo wá di gbogbo wàhálà tẹwátẹwá pariwo lé mi lórí ládùúgbò. ẹ wò ẹ ṣàṣe sùúrù bó tiẹ̀ jẹ́ pé ọmọ yẹn ti jẹ́wọ́ kó fún un lóyún ṣùgbọ́n gbà tẹ ẹ ranjú mọ́ lódì tí òtún lè jẹ́wọ́ padà mọ́ èmi ò bá yín jà ẹ ránṣẹ́ sáwọn ẹbí níbi tẹ́ ẹ bá wà lọ́hùn kí gbogbo wọn wá ẹ wá tọrọ ìyàwó ẹ ti mú ìyàwó kò sí jà ń bẹ bó ṣe fẹ́ rìnrìn àyè ìgbésí ayé tiẹ̀ òun ló rí nìyẹn. ṣáà iná gbọ́ nǹkan tẹ̀ sọ ṣé kì í létí yín báwo ló ṣe sound ẹ rí i pé ọ̀rọ̀ rírùn yẹn odindi olóye kó máa sọ̀rọ̀ ẹ̀yin rẹ̀ wo ìyàwó yín bó ṣe look very quiet decent mọ́ mọ́ pé irú ẹ̀yin báyìí ẹ̀yin lẹ máa fọ́ọ̀sì ìyàwó yín pé kó rí pé ọmọ lọ ń kiri búrẹ́dì ó ń kiri ata ó ń kiri gbogbo ẹ̀ lójú títì táwọn ọmọkùnrin tó máa ti kì mọ́lẹ̀ tó máa bò mọ́lẹ̀ irú àwọn parents báyìí ó yẹ kí n ṣe ni wọ́n bá wa fọlọ́pàá fi mú yín nítorí ẹ̀yin gan-an lẹ̀ cause nǹkan tó ń pè ní child abuse ní society wa ẹ̀jẹ̀ tá àwọn ẹbí yín wá kára ṣe ìtọ́rọ ọgbẹ́kẹ̀ tó kọ́ sí yín ká kúrò wájú mi kẹ́kẹ́ ó yẹ ẹ padà ẹ sẹ́yìn mọ́ ó yá máa lọ. ìyá ṣùpọ̀ mi ó ti dá báyìí ṣé ẹ rí báyìí abẹ́rẹ́ àtìyá àtọmọ ẹ bá mi léwu. ẹ jáde kúrò bí ẹ máa lọ sáré. ẹ sì dúró ṣẹfẹ kó níyànjú. èmi ò fi lóyè ó yà. mo fẹ́ wọlé ni. inú ilé wo. inú ilé yìí náà ni. jóná kájí ẹ̀ sọ pọ́ mi ò lọ́pọlọ ṣé wọn náà ní làákàyè ó máa ṣe o ládùúrú ìwọ̀ sí tẹ́ẹ̀jẹ́ kó kàn mí níbi tá a ti ń bọ̀ èmi ò dídí olóyè lù ọmọ àtọ̀húnrìn wá kan tí ò níran tí wọn ò mọ̀ tó sọ̀rọ̀ sí mi kúlúkúlú tí mi ò dé lè fi ẹnu mi báyìí láti fèsì tó ẹ pé wà á tọ́ ọmọ ẹlẹ́jọ́ fà. ẹ bí ọ sọ̀rọ̀ tèmi náà kì í ṣẹ̀yìn nìkan ẹ rí bẹ́ẹ̀ náà ṣe ń wò wọ́n ni ọmọ ọ̀sán ló kó pópó bá àwọn òbí ẹ ẹni tó kúkú fa gbogbo ẹ̀ náà rè ṣùgbọ́n mo mọ̀ pé kò burú. kódà kò sáyè láti wọnú ilé. dani èmi àbóhùn. ẹ̀yin méjèèjì ni. ṣé mi mo ní kó lọ sọ́hùn kó lọ gbóyún wá ni àbẹ́ mi mo ní kó sọ̀rọ̀ sí yín ni kí wá ní tèmi bẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ lé ọmọ ṣé mo gbọ́dọ̀ ṣe jẹ́rìí ṣé bàbá náà bẹ́ẹ̀ ló bá mi kọ́lé. bàbá mi lọ́hùn ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ bí ìwọ fi máa ma tèmi fún ọkọ bíbà yẹn ṣọ́ra yín o. ṣé ìyá lájà ẹ̀ ló bá mi kọ́lé. ẹ wò ó lóye ṣọ́ra yín o kí ni ìtumọ̀ gbogbo rọ́dọ̀dọ̀ ìyá mi èmi wá fi ìyá mi ṣe kí ni mo wá fi ìyá mi wo wọnú lẹ́nu tó jáde. ẹ gbà lọ. ìwọ
ìwọ àti lẹ́kọ̀ọ́ yìí náà ni lẹ́kọ̀ọ́ yìí náà ló lé èmi àti ẹ kó lè bàbẹ́ ẹ̀ tá a fi dá lé Moshood bíbá òun náà ló tún lé ẹ kó lé ọkọ ẹ ó tí ẹ rórí ara ẹ rárá ó mọ ohun tó ń ṣe ó wá fẹ́ dá lé Moshood sí bíbá kò sáyé o kò sí nǹkan tó jọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ kí ló dé tí wò ní tìjú náà ó rórí ara ẹ ìwọ tó yẹ kó jókòó sí ilé ọkọ ẹ kó máa gbádùn ayé ẹ bó ṣe ń gbádùn á jẹ́ ń bẹ lọ́nkọ́ tètè fún ẹ lọ́mọ kádùn ẹ lè gbà ní kíákíá ó rórí ìyẹn ó wá lọ yàn àlè ó tún fẹ́ ṣẹ̀ṣẹ̀ kú sí ẹ ó tún ṣe nínú ilé ṣọ́bọ́jú mu ṣé ohun tó dáa ni ò ní tìjú kankan rárá wọ́n wá lé ẹ̀dá síta wọ́n lé ẹ̀dá síta ó wá bọ̀ bí nínú bíbá ẹ̀ kò sáyé o kò sí ohun tó jọ èmi ni mo sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi. Mami ṣé inú gbà mí gbọ́ ni. Mi ò fẹ́ gbọ́ kankan kò sí ohun tó lè sọ kò rí bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ ohun tó rí ni wọ́n sọ wọ́n dẹ̀ ti dẹ̀ síta nìyẹn kò sáyé bí o wọ́n fọkàn sí rárá. Ẹ wo mami kí ló gbogbo ìtẹ́ ń sọ sílẹ̀ o ẹ wá ló bá mi bẹ̀ wọ́n fámílì ọkọ mi mo fọ́ lọ́ọ́ bẹ̀ yín ẹ wá ló bá mi bẹ̀ wọ́n kó lè gbà mí wọlé padà mi ò ṣe mami ṣé inú gbà mí gbọ́ ni mi ò ṣe. Ohun tó fẹ́ nìyẹn o rò pé mi ò ní tìjú bíi tiẹ̀ ni o mọ̀ wípé tó bá ń sọ̀rọ̀ tìjú èmi mo wà ń lé mo ní tìjú ju kí ló dálẹ̀ lọ mi ì fẹ́ kí nǹkan ẹ̀gbin kó rá mi lára mi ì fẹ́ kó sọ pé orí òun ló ń lọ yẹn Ọlọ́run má jẹ́ kí n ṣe tèmi ìwọ ni kọ́ mọ bó ṣe máa lọ bẹ̀bẹ̀ bó ṣe máa yanjú ọ̀rọ̀ ọkọ ẹ o inú ilé yìí ò ṣe dúró fún ẹ o mi ì dẹ̀ fẹ́ fi ojú mi báyìí kí n fi rí ẹ láì ṣe wípé ìwọ àtọkọ ẹ parí ọ̀rọ̀ ara yín ó wá bá mi pé mọ́ mi o mo ti wà nínú ilé ọkọ mi o ìyẹn ni mo lè lajú rí ẹnu ilé láì ṣe yẹn ta ni. Mami kí n máa lọ mami kí n máa lè ṣàánú mi tó rọ́gán mo fọlọ́ ń bẹ kó síbi tí mo fẹ́ lọ mami ẹ jọ̀ọ́. bó ṣe rí nìyẹn bó ṣe sọ ló ṣe rí fans. ọ̀gá tí wọ́n bá sọ wípé a gbé blọọkì kan sí ibẹ̀ yẹn àwọn èèyàn máa sọ pé rọ́ọ̀nì because everything ó collapse ní sà. gbèsè yé fòtọ́ àdáhùn. ká máa dúpẹ́ ni sà ká máa dúpẹ́ ni nítorí wípé èèyàn méje tó yọ sọ pé ó kú síbẹ̀ yẹn sà èèyàn mẹ́ta ni sà. ó yà wèrè mọ́ tilẹ̀ wọ́n ṣiṣẹ́ láti lé ni kí ni yàtọ̀ nínú èèyàn méje àti èèyàn mẹ́ta tí wọ́n bá ní kò sí yàtọ̀ ńbẹ̀ kò ṣe mú ara alẹ́ ẹ̀ méjì kò lù pa wọ́n já àbúrò àdẹ́gbẹ́ kó kàn páwò kó wá ní kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá wọn fámìlì òkú tán ṣùgbọ́n nǹkan tí mò ń sọ ló délẹ̀ yìí tí mò ń sọ ló délẹ̀ àbí. gbogbo ká máa dúpẹ́ ni sà. Bọ́lọ́wà sá bó sì bá ṣe fún jẹ́ ṣe ìjáde mú wọlé. wọ́n tó lé kò sí ní fífọ́ o. Hello Kọ́lápọ̀. Hello. lọ́sídẹ̀ owó mi ni má bẹ̀rẹ̀ jọ Kọ́lápọ̀. bóyá ìṣẹ̀lẹ̀ ní àbí. mo ti gbọ́. o ti mọ̀ mi bá. àìjẹ̀rẹ̀ sáìtì ẹ̀rẹ̀ alọ́ wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ jí àwọn àbẹ̀. kó yá má bọ̀ ní o ìwọ náà yà kí mèrè bí a máa ṣe ìwọ náà yà kí mèrè lọ́wọ́ bí a máa ṣe. kò wọlé. ẹ̀rẹ́ mi kẹ́kẹ́ fún àwọn owó ni. owó please sir. Kọ́lápọ̀ sí wọ́n ti ń sọ̀rọ̀ báyìí. I have told you my man. ọ̀rọ̀ wo ni mo sọ ọ̀rọ̀ wo ni mo sọ. ọ̀rẹ́ bọ́lá kò ṣe máa sọ pé òṣèlú kan ìwò iṣẹ́ ẹ̀sẹ̀ lọ́gbẹ́ yẹn 60% wọ́n fẹ́ kí n gbé wọ̀. mi tó bá wọ̀ ẹni kó gbé wọ. 60% ní tèmi mo máa yọ 60% ní 40 tó jẹ́ títẹ you can keep it. and bobi mo ti pe lọ́ọ̀yà. kókó agreement kò ní kálukú dúró lọ́tọ̀ọ̀tọ̀. then orúkọ oníṣẹ́ yẹn tá à ń jẹ gan náà a máa change ẹ̀ tó bá dẹ̀ ní ẹ̀ ló wù ẹ̀ ọmọ mo gun ẹ̀ káyà ti kọ́kọ́ dẹ̀ ní statement àti agreement lé lórí kó wà báyìí by law and that's it. Kọ́lápọ̀ ṣóyé kí ní kò tó fẹ́ kó lé ní ṣóyé àṣírí stand because àìṣe ń ṣe contract báyìí àìṣe ń bá wọn kọ́lé bá wọn ṣe everything eléyìí tó ṣẹlẹ̀ yìí ó ṣèṣe ní a máa win case yìí a máa win ẹ̀. kò sí ilẹ̀ mi lóòótọ́. kéèyàn gbà tí mo kọ́kọ́ ní ọgbẹ́ ìdí àwọn àti inú mi ti dùn pé òun sọ̀rọ̀ tó dáa ó ṣe gbá kan ó abẹ̀rẹ̀. kí la fi gbẹ̀yìn gbèsè là ń jẹ lórí wàhálà tó lọ fà tí mi ò mọ́wọ́ ẹ̀ mo wá lọ sanwó lọ́ọ̀yà mo ní mi ò ṣe wọ́n ṣe dandan ni wọ́n ní mi ò ṣe mọ́kọ́ ní kálukú dúró lù ẹ̀. Lọ fi ó ní mi
padà bọ̀ wá. bàbá mi ní tó sọ̀rọ̀ pẹ̀lú ìlú ìwé rẹ̀ tí wọ́n fi ní pa ìgbé àrẹ owó rẹ̀ àwọn ìyàwó pọ̀ ìfọlọ́pọ̀ ẹgbẹ́ tó bá pa ìgbé àkàlẹ̀ wọ́n bẹ̀ ó pa ìgbé àti ìkàlẹ̀ kìí sí láti jẹ. láyé ènìyàn. ọgọ́rẹ́ fọkàn yín balẹ̀ kò sí ṣòro kí ṣòro tí o bá ti gbé dé orí òkè ìtàkù ti Jésù ní báyìí tí Olúwa padà ní sọ́dẹ̀ pẹ̀tẹ́lẹ̀ fọkàn balẹ̀ Olúwa Elédùmarè á sọ ìṣòro gbòógì tí ẹ bá rí pẹ̀tẹ́lẹ̀. ẹ rà mà. Olúwa kọ́ wà pẹ̀lú ẹ kábàá gbàdúrà ní ìkànnì Jésù. a ní àlejò nínú. bí ṣàdédé lèmi náà rí wọn wọ́n wá dé wá sọ fún mi pé àwọn ń fẹ́ ìrànlọ́wọ́ mi níbi báwo wọ́n ní bí àwọn ṣe máa gbé ní àyíká orí òkè wa ń bí báyìí ó ka èmi náà láyà wọ́n ní èmi kọ́ ni aláṣẹ bí báyìí pé àfi tí eyé mi pẹ̀lú wọn bá jọ dé ọ̀dọ̀ mọ́mí wa ìdí nìyí tí mo fi mú wọn wá náà. iye ọmọ àgbà náà ní ẹsẹ̀ wọn náà mọ̀ ní àbújá àgbà ìfẹ́ tí àbí ìyá arábìnrin tó ẹ̀dá púpọ̀ ṣé ẹ rí àyíká wa yìí àyíká orí òkè wa yìí àìgbá àgbàlagbé bí ẹ bá fẹ́ wá pété ẹ náà lọ nínú Penn State tó fàtàkì fi ń gba àwọn èèyàn láyè wípé nígbà tí wọ́n bá wá sílé Ọlọ́run tí wọ́n bá wá òun ní kojú mọ́ ìwà àgbèrè irọ́ olè burúkú náà máa ṣe pàápàá jùlọ náà má jẹ́ ká rí burúkú tí ọ̀nà tìkẹ́tẹ́ tó bá ti àpò níbo la mọ̀ bá fẹ́ wá àwọn èèyàn ẹ̀gbà gbogbo àwọn nǹkan wọ̀nyí ló máa ń ṣẹlẹ̀ lóríṣiríṣi nínú ìjọ ìdí nìyí tí a sọ wípé àwọn tí ẹ̀fẹ́ kẹ́nìkan kan máa wá sùn sílé náà máa lọ sílé ẹ kó o máa wá sin Ọlọ́run. ọmọ onílé ọlọ́nà lèmi náà mo ṣe jókòó síwájú yìí. ìṣòro ní ilé ọkọ ló tì mí síta láti ìgbà tí mo ti wọlé ọkọ ní ọdún 6 sẹ́yìn mi ò bímọ. wá súnmọ́ náà gidi gan ṣàǹṣàdúrà ìwọ náà kò ṣíbi àánú wò mí kò fún mi lọ́mọ. lálẹ́ ọjọ́ kan ibi tí mo ti ń ṣàdúrà àmì ara wa sọ mí wọ̀ mo wá lọ sínú ìṣìkàyà. Sàkání ọ̀dọ̀ ẹ̀ torí pé wọ́n gbà mí gbọ́ mo fi wọ́n sórí òkè bíbá pé kọ́ lóun jọ kó gbà mí kó ṣíjú àánú wò mí bẹ́ẹ̀ lè ṣeré mi ní bíbá ẹ̀ mà. kódà bó ti ṣe ṣàlàyé yìí ní ọ̀dọ̀ wa ń bí àwẹ̀ àti àdúrà òun làwọn fi ń jagun tó bá máa tó bí aago 12 sí gbogbo àwọn tó rí yẹn ìṣòro máa bẹ̀rẹ̀ nìyẹn àìsùn àìjẹun àdúrà ní gbogbo ìgbà
bó o bá wá ṣetán láti takú ti Jésù gbogbo òkè ìṣòro rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀ ń bì báyìí ní agbára lọ́wọ́ Ọlọ́run Jésù gbogbo tí wọ́n lérò yẹn wípé kò lè ṣeé ṣe yẹn Olúwa bá ẹ gbé gbogbo ẹ̀ yóò fúyẹ́ báyìí bẹ́ẹ̀ ni yóò ṣe. ẹ̀wọ̀n mo ṣetán láti takú ti Jésù. ó ṣetán láti takú ti Jésù ọ̀rọ̀ rẹ ó dayọ̀ inú rẹ ó dùn ó gbàdúrà rẹ gbogbo òkè ìṣòro rẹ tó bá wá bí Olúwa bẹ̀ sọ́ di pẹ̀lẹ́ Jésù Olúwa wa. Jésù wọ́n bó bá ṣetán lọ́ba ìyàdá mi ọ̀fàlẹ́ lọ́wọ́ ẹ ṣe bá máa wà àbí máa. bóyá lórí èmi tàbí lórí aya tàbí lórí ọkọ lórí ọmọ lórí alábàágbé wa ni wípé ogun káwọ́ mọ́rí jọsẹ̀ mọ́lẹ̀ ikú òjijì kó tó a máa fi wá dúró. lórí aya olùkọ́
ọ̀gá kí ni ọ̀gá 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 ẹ̀dá kó pàṣẹ ìyá rẹ̀ fún. Aná ẹ̀ ń bọ̀ yìí. Ó kí ló ṣẹlẹ̀ ojú lóhun tí ẹ pé o pé ká ẹ̀ dání ló wá pọ̀. Ṣé o rántí ọ̀rọ̀ tá a jọ sọ́njọ́ yẹn? Tí mo ní màá fún ẹ red card ní ilé ayé. Ó simple náà mo dẹ̀ sọ mo ní má worry bọ́ọ̀lù fẹ́ withdraw shares ẹ máa lọ no problem ẹ ti gba kámú. Ẹ má kọjá. Ọ̀gá bọ́dá mi kí ló ṣe yín bọ́dá mi kí ló ṣe yín. bọ́dá mi kí ló ṣe yín sá ṣe ká máa gbé lọ sọ́sùtù kí bọ́dá mi má jẹ́ ya jàgbé. ẹ ṣàlàyé fún mi ẹjọ́ ẹ ṣàlàyé bí ẹ fún tẹ̀lé ẹni mi. dọ́kítọ̀ kí ló dé inú mi ló bẹ̀ tẹ̀lé kí ló dé ẹni máa yé wọ́n ti fi máa ń bára sí ilẹ̀ láìké ọ̀rọ̀ patient ni mo ti mọ̀ bí mọ́mọ́ yìí jẹ́ sí náà but ẹ ti gbèrè kọ́lọ́ mi lè ti ṣàlàyé fún yín ẹ sọ ọmọ nínú òwe kọ́ tẹ́ sọ ní kò lè pọ̀ sí gbogbo ẹ ẹ̀ tún tẹ̀lé mi kiri. ṣẹ́rí arábìnrin tẹ̀ rí yìí hàn yẹn fẹ́ kọ́ ṣẹ́rí ẹni tó síkì ó ní omi tí gbogbo àwọn fámìlì tá ń bù ú ṣe wá rí ṣọ́ọ̀bù tí arábìnrin yìí ní tẹ́ fi ń pè ní yàrá gé ẹ̀ tó dàdókò wò nìyẹn so tó bá yẹ pé ẹgbẹ́ wà láì lọ hospital yìí ni àwọn tá a máa wá fámìlì wa tó 200 to 300 á pọ̀ gan bẹ́ẹ̀ ni ẹni kan ṣoṣo tá a lè dìbò náà nìyẹn kọ́ ló má dùn fún wa lọ́wọ́ ẹ kí ni tó wà wí gangan. ẹ ṣe jàre ẹ̀jẹ̀ la need ìwé máa ẹ̀yẹ gbàgbé máa ń tí àwọn sọ ẹ̀jẹ̀ la need báyìí. ẹ tó ní dẹ̀dẹ̀ lẹ́yìn ẹ̀jẹ̀ mẹ́fà kéré iye tó ní ìdílé a nínú hospital yìí mo ti rẹ̀ tó gba 27 náà tó yẹ kó rí nọ́mbà 27 kò tiẹ̀ báyìí tó kù díẹ̀ báyìí kò tán láàrin pé ó wà òkè. dókítà ẹjọ ẹ gbà mí láyé ẹ̀jẹ̀ ká lọ fẹsẹ̀ létọ̀. ohun tí màdámù yìí sọ tí mo torí ẹ̀bí mú pò wọ́n ni mo lè lọ sọ ẹsẹ̀ ilé báwò bóyá lè mọ̀ ṣe rí ìbíláyọ̀ láti sọ fún yín pé ẹ̀jẹ̀ ni wọ́n ní ara wọn ti yá lẹ́nu bàjẹ́ ṣe rí ìbọn tó ṣẹlẹ̀ mọ́ tó lè máa ṣe bóyá wò pé owó ẹ̀jẹ̀ yẹn wà pọ̀ òkúta ọ̀rọ̀ kẹrẹ ẹ̀jẹ̀ lọ́dọ̀ wa o tẹ bá ní ẹni tẹ bá lẹ́nu tẹ lè mú wá tó lè fi ẹ̀jẹ̀ lẹ fún no problem tó ìbọ̀tà lè fún àwọn fẹ́ṣẹ̀ yẹn kọ́kọ́ tí ẹ̀ dájú àwọn lẹ́tà àti bàálẹ̀ àti ìgbàsí Usman àkùsọ̀là ọ̀yọ́ ìjẹ́ ló dájú alẹ́ yẹn kọ́kọ́ kíákíá kò sí wàhálà táwọn yóò kọ́. ẹ fi ṣẹyìn àti kí ló dé olùdó àfàyè ẹ̀yin obìnrin ẹbẹrẹ ni o ọmọ ìjọ kì í ṣe nǹkan tó ní fún yẹn ẹ̀jẹ̀ mo ní ilẹ̀ tó wá sára mọ́ta olúgbọ́gbọ́ nígbà tó olúgbọ́ síkì wọ́n pe ọmọ mi náà ó fún lẹ́jẹ̀ ṣé bébí dá ti dé. olùdó ojú mi tiẹ̀ kò sí kankan tí o ṣe ní tọkọ tiẹ̀ ẹjọ má bẹ̀rù tó. ẹ ń dá wa dúró ọkọ̀ dá wa dúró sí látàárọ̀ ẹ má bẹ̀rù tó lọ ṣe ni mo fẹ́ ká yanjú ilé ẹ̀kan náà ká lè sanwó yín pọ̀ lẹ́ẹ̀kan náà ni. ẹ ní ká má bínú sí i nígbà tẹ̀lé máa kó wa ẹ ìdájúmọ́ wa. tí bẹ́ẹ̀ ṣàgbọ̀kẹ́ mi kẹ́ ẹ bá bẹ́ yí o bá ti fẹ́ràn àti ìjùbá yìí ẹni má bínú torí Ọlọ́run ọba kí lẹ fẹ́ gbà ẹ wo sórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wà fún ọ ní 7,500 naira. báyìí 225 lẹ́nu kọ̀ọ̀kan ẹjọ́ torí Ọlọ́run tẹ bá fẹ́ jẹ́ lẹ́tẹ̀ẹ́ lọ́ra mílíkì ẹ̀ mú o tẹ bá lọ ní tẹ bá fẹ́ǹtì àti sanwó iṣẹ́ yín o. àwọn ará ṣe náà ẹ̀jẹ̀ rẹ̀ ó ní sìn ìyàsáré rẹ̀ ó ní sìn gidi. ọ̀dà wọ́n ní kẹ́ fún wa lówó ó dáwọ́ ló táìmù tí ń lọ náà táìmù. ọ̀tọ̀ ni èlò lọ́ni fún yín náà. 7,500. ó dà wọ́n bọ́. àwọn tó wá donate ẹ̀jẹ̀ ni. lòdì sí mi ní ìlú wọn. yọrí ti ẹyẹ pàbó abáni mo máa ṣe ṣùgbọ́n jẹ́ ó kéré òkèrè tí mo ti gbà wá síbi tó ti fẹ́ jẹ́ lẹ́fù Bánjí àwọn 16. lórí bàdá Bánjí. èrò sì pọ̀ lẹ́yìn kan tí mo ṣe fẹ́ pé. 16 plus ẹ̀rẹ̀ tí máa ro tèmi náà mọ̀. lágbára Ọlọ́run ọba sórí tó ṣe kékeré kọ́ ni ké sálí ni ike tó ń fò di agbádá ya so kọ́lọ̀ sábà mi ṣe kẹ́jẹ̀ yóò ṣiṣẹ́ láàrin ó tán. yóò kí wàhálà lè falẹ̀ sẹ́sà. fún mi vibrate. hello àwọn mélòó lẹ ti rí
ẹ mẹ́fà náà dá ẹ má tètè kó wọn bọ̀ ẹjọ́ ẹ mọ̀ kọ́ máa gbẹ̀jẹ̀ máa sí ẹ̀jẹ̀ wọn ẹ tètè máa kó wọn bọ̀ ẹ ṣe God bless you lórí mẹ́fà. lórí ọ̀rọ̀ bọ̀dá mi náà. bẹ́ẹ̀ni. but ṣé wàá rò pé tí bọ̀dá mi bá fi máa di para àwọn yàtọ̀ mọ̀ pé wíwá àwọn èèyàn tẹ kó jọ ìtẹ́bí fún àwọn lẹ́jẹ̀ ṣé ẹ rò pé ẹ̀yin gan ò lè lọ ẹ̀wọ̀n bọ̀dá mi tó láàgì kéèsì. kò sẹ́wọ̀n bẹ́ẹ̀ kálá fẹ́ fún mi vibrate ká oníjẹ́ yóò gbọ́ hello mo ṣe bá ti sọ pé èèyàn mẹ́fà ni hello mi ò lè ju 2,000 ni o kì í ní ẹ̀tọ́ ní problem 2,000 25 ọ̀dà 25 kó wọ́n àdì ìbàjẹ́ bíríkìlà kápẹ́ńtà alẹ́ ẹ̀jẹ̀ ẹ̀sáfẹ̀jẹ̀ ẹ má mú wèrè wá o kómìnrin máa yí wọ́ o ṣe tó tẹ́lẹ̀ má bọ̀ jọ o ṣe. but dáàbò bàrà ṣe ni ṣé mọ̀ pé ẹ ti fi jọ̀rọ̀ ọgbọ́n báyìí nígbà tẹ́ni kọ́ máa mú àti amúgbó àtọmọ gáràjì àti gbogbo wọn kọ́ máa kó wọn bọ̀ láti wá fún bọ̀dá mi ní ẹ̀jẹ̀ ṣé mọ̀ pé ẹ̀jẹ̀ tó bá tó wà lọ àfẹ́ tí wọ́n sọ pé ẹ̀yin ọ̀gá máa borí yín gbé. jẹ́ kí n sọ kankan fún ẹ sórí dókítà òyàwó mi nígbà dàmọ̀ sí bá lùlù àkóbá onílù tó bá jó kì í ṣọ̀bọ dókítà àkọ́kọ́ ti screen ẹ̀jẹ̀ nígbà tó bá rí kó bá lára mu lẹ́sẹ̀ máa wá gbàṣẹ́ àdúrà tí mo gbà ni pé kọ́lọ́ọ̀mù bá kó sábà mọ́wọ́ ìdúró báyìí. ṣé wọn gbá advice mi ṣé wọn gbá advice mi nígbà tọ́rọ̀ ti rí bẹ́yìn orí ẹ̀kẹ́ ti lè mọ̀ ló ti lọ́wọ́ kan nínú yẹn ó ti ẹ̀kẹ́ mọ̀ pé àwọn spiritual power kan wà tó ti wà lábẹ́ ẹ wò ẹgbẹ́ ká gbé bọ̀dá mi lọ sí tìbílẹ̀ ìdí òòṣà ni mo bá yín ìbílẹ̀ ló lè ṣe. gbogbo nǹkan lèyìn máa rò pé spiritual àwọn nǹkan wà tó jẹ́ pé medical ló lè gbìyànjú ẹ̀ kì í ṣe spiritual kò sí nǹkan kan sórí tó bá yẹ pé kéèyàn bá ti tó àní nídìí ẹ̀jẹ̀ mọ̀ ṣùgbọ́n ṣe ń fà sí lára yẹn tí dókítà bá tẹ̀sẹ̀ wọn ló ti dín 1.8 tọ́ba tó tẹ̀sẹ̀ wọn ló ti dín 1.6 but mo mọ̀ pé táwọn máa gba ẹ̀jẹ̀ yẹn mẹ́jọ tàbí mẹ́wàá sí àti dúró torí mo ti bí dókítà léèrè pé kí ní ìpọ̀jọ́ ni wọ́n wá sọ irú kéèsì yẹn fún mi pé ẹnìkan wà tó gba 48 pints of blood 48 tàdé ẹ̀dẹ́ ìyá tàdé bá ti yára ò ti yá pátá nìyẹn. ẹnì kan ṣe àwọn tá à ń gbókò kan wọn ò lè dè wá bẹ́ẹ̀ gbèrè ìgbàṣẹ́ ẹ̀ńtẹ́ ìgbéyìí ṣé kí n má máa fún bí dókítà ṣe dè mí wọ́n ti kó sí ilé lórí owó tàbí máa gbà ní wà ṣé kí n sọ pé kàn fún yín wọ́n máa sọ fún yín impossible yẹn ló máa rí títí wọ́n máa sọ pé sorry wọ́n má dẹ̀ ti ṣe sọ pé sorry àtúmọ̀ àgbọ̀ òun pẹ̀lú sorry yẹn kọ́lẹ̀ ti bàjẹ́. so wàá fẹ́ tẹ̀lé ìbọn yẹn sìn wọ́n á fi ẹ̀jẹ̀ adìẹ wọ́n máa ní kó máa gbé mu ní òòṣà àbí no ṣé wọ́n á ní kó máa rọ ẹ̀jẹ̀ adìẹ mu ní òòṣà àbí wọ́n á sì gbẹ́dẹ̀ sí lórí torí ń fọ́. ìbílẹ̀ ní solution. ọ̀gbẹ́ni jókòó ìbílẹ̀ solution ẹ wo ọjọ́ jókòó ara ẹ jẹ́jẹ́ o jẹ́ kí dọ́kítọ̀ pàtó owó ẹ̀ dọ́kítọ̀ pàtó owó ẹ̀ ọ̀kan balẹ̀ o gbọ́. tí bàdá bá ń gbà ti pín ẹ̀yẹ pa wọn. sòótọ́ ni kí ló fà á ti fi ní kí nọ́ọ̀sì ẹ̀jẹ̀ tí wọ́n fi sí iná pa. ẹ ṣe ń fa ẹ̀jẹ̀ sí mi ara ẹ̀ karama ní mi ara ta mi gbogbo ẹ̀ ló ń ṣe mí tó pé ẹ ṣe ara fi mí lẹ̀ báyìí. ìyá ò possible ṣàṣẹrí kí ara ń yá òun nìkan tó ṣe kókó sí mi tí mo lè bá para yín máa yá so ẹ jẹ́ kó máa fún yín. ọ̀rọ̀ máa fi sí dọ́kítọ̀ bí wọ́n ṣe fi sínsìn ara tù mí pẹ̀sẹ̀. ẹ wo dókítà òótọ́ ni gbogbo ìgbà tó bá ti ń gba ẹ̀jẹ̀ yìí ní lára yẹn máa ń pọ̀ jù èmi ò bá rò pé bóyá kẹtúbọ̀ bá a ṣe test sí káwọ bóyá àti ẹ̀ lè discover bóyá nǹkan míì tún ṣe wọ́n yàtọ̀ sí tẹ́lẹ̀jẹ̀ gbígbà yìí. anyway yẹn ò lè possible because iṣẹ́ tèmi ni èmi ni mo mọ nǹkan tí wọ́n ní láti point in time mo kí ni wọ́n fẹ́ báyìí ẹ ní láti kọ́ mi ẹ̀jẹ̀ náà ló máa gbà ẹ máa rójú náà níṣẹ́ gbọ́ ẹ pẹ̀lẹ́ ó máa sùn mí aládùúgbò ẹ̀jẹ̀ tó ń ti fà sí lára bóyá máa wá bí ṣe máa lọ sí church kan kí lọ́ọ́ ṣàlàyé nǹkan tó ń ṣe yìí fún tó ló ti sú mi ó ti sú mi àbí mo ni mo fẹ́ gbà báyìí ní ẹ̀pẹ̀lẹ́. ọmọ tí ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́ ló sọ̀rọ̀ kí lórúkọ ẹ̀ Cass ọmọ tẹ́ ń wí tí ẹ sọ̀rọ̀ ẹ̀ ọlọ́ọ̀lẹ̀ Cass
kọ́là kí ni orúkọ ẹ̀kọ́ àpèjá ẹ̀. Kasali. Ọlẹ́sọdí Kas. Ǹjẹ́ mọ̀ wípé àwọn ògbésẹ̀ tó lóyìnbó ń pè ní pé irú róòlù tó yẹ kẹ́yìn play ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé gẹ́gẹ́ bí àgbàlagbà òun lọ́mọ yẹn gbé yẹn ẹ bá má bá wí ọ̀rọ̀ gidi ló sọ. Anyway, tó important jù ni pé kí ara Bánjí ti yá. Àìdèmí ni mo play róòlù kan o àbó nǹkan ló play ẹ o karasa ti yá ni àwọn ayé ló di èmi létí. Ọ̀dà ṣíṣe kù ó bá ní kò ìbàjẹ́. Bánjí igi kan ṣoṣo tí gbogbo wa tata ń sasa bẹ́ẹ̀ ni o àbọ̀ rí bíbí kún mi àbọ̀ rí báyìí àmọ̀dá tí gbogbo wa ń bomi náà rẹ̀ lórí ló dà báyìí ẹ̀kọ́ kó afọ́ọ̀mà mi ká ló jẹ́ fojú fọwọ́ bá kọ lójú àkọni ṣé ọmọ pé lágbára ọlọ́sùn ṣàlá. ó làwọn tó ti kọ́ wa. ṣe wọn nà arábìnrin wọn nà ń pàṣọ ní. ẹ jọ kí ni tó ṣe fún ọ tó fi ń nà ní pàṣọ. àwọn ń balẹ̀ òfin ẹni tó ṣẹ̀ nù wọ́n bá fún mi. àmọ́ alẹ́ mẹ́tí mo rí àti àwọn àmì tí mo rí látọwọ́ ẹ̀ ẹnìkan ló ń bá ṣeré ọwọ́ ló ń nà ní pàṣọ. Dókítà sọ wípé ó ní dèjì kò sí ẹ̀jẹ̀ tá a ní fàṣílà tán bó ṣe wà yìí tá a bá ti fẹ̀jẹ̀ sílẹ̀ àbáyìí tá a bá tún máa rí dókítà alẹ́ tó ti ṣọ́ọ̀tì bí òkú yé mi mọ́. ṣé wàá fẹ́ gbọ́ ní ti ẹlẹ́jẹ̀ dé kódà kẹ́ pa màálù abẹ́ gbìyànjú ẹ wá erin kẹ́ gba ẹ̀jẹ̀ síbì kan kí wọ́n fà sárákùnrin lára bí ti ń ṣàn dànù náà ni ó mú ṣàn dànù. ẹ kí ló ń dùn. ara ní dásẹ̀ríà fún tí wọ́n ṣe ń dásẹ̀ríà fún lọ́wọ́ òun náà ló fa tẹ́lẹ́jẹ̀ dé bẹ́ẹ̀ kò sóhun tá a fi ṣe o àfi tá a bá rí èèyàn tó dásẹ̀ríà fún ìyẹn tó ṣe ìgbà náà lọ́rọ̀ rẹ̀ lè ní ìyànjú. ọ̀dà tí wọ́n fẹ́ bèrè sí ni pé nígbà tí a believe bí ẹ̀yẹ̀ mọ́ṣẹ́ Fálàkẹ́ tá a believe kò mọ́ṣẹ́ tá a gbé patient wá sọ́dọ̀ ẹ̀ tó sọ pé òun ẹni tí ó ń do ẹ̀jẹ̀ ìlú ṣé ká wá lọ sí rédíò sí àti tẹlifíṣàn ká máa ní ẹjọ́ o ta ni Bánjí ṣe o tó nà lẹ́gbàá o ká announce ká place advert àbí ká sọ wípé Fálàkẹ́ ò mọṣẹ́ mọ́ o tó ra gbé ìyàdọ̀dọ̀ ẹ̀ kò solution. ọ̀nà àbáyọ kan ṣo tó wà ojú tá a bá rí èèyàn tó ń dásẹ̀ rí àfún tèmi àti onítọ̀ àjọ fojú kojú báyìí ìgbà náà á wà mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ó ṣeé ṣe kọ́nà àbí ó máa gbà náà kọ́nà lójú. ọ̀jẹ̀ mi ti pẹ́ nínú àwọn eégún mi ò tún ní máa purọ́ ohun táwọn ọmọ lè wò sí bí wọ́n bá fẹni tí ń nà ń pàṣọ wọn tí wọ́n fẹ́ tí ń dásẹ̀ rí àfọ̀ bí wọ́n bá fi wọ̀n mi ló wí gbé kalẹ̀ lọ́nà àbáyọ. a jẹ́ wípé àkókò máa lọ sí ilé babaláwo mi tó mọṣẹ́ jù báyìí lọ bóyá ìyá lè tàn mọ́lẹ̀ fún wa. bá a ṣe ni èmi ò bínú pé bí bákan lẹ ṣe gbé débí tá a fi ṣèwádìí táwọn máa lè fi jẹ́ òye wa pé wọ́n ń dásẹ̀ rí àfọ̀ ni bẹ́ẹ̀ bá tún gbé tẹ̀síwájú wọ́n wá sọ pé wọ́n ti rẹ́ni tí ń ṣe èbí kí gbogbo nǹkan yanjú ní kára rẹ̀ ó sì yà kó sí wàhálà ẹ mọ̀ pọ́rọ̀ tèmi ò lè tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ kókó mi ìwọ òde mọ̀ bóyá ẹgbẹ́ tiẹ̀ ní kankan jọ ní gbólóhùn sọ pé kankan. ó dábì kí n bá yàn jà. inú bíbí ni nǹkan wa wù ó lè máa bá yàn jà tábà láṣìyàwó àsopà láti bàbá ṣìyàwó èèyàn kọ́.
solution la need o. mo lè parọ́ fún ẹ ìkan tó ń ṣẹlẹ̀ yìí èmi ló ń dùn jù because ó ṣe jásìkò tí mo dénú lẹ́yìn gbogbo lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìtumọ̀ tí ó ń rí sí mi gbogbo ni wípé ẹsẹ̀ mi ò dánú lé. ó dàbí ọ̀rọ̀ yóò yẹ àìsàn tá a sọ̀rọ̀ pa ẹ̀ àìsàn tí kì í ṣe ojú lásán sọ fún mi ibo mo fẹ́ rí sí ibo mo fẹ́ lọ kí ni mo fẹ́ ṣe àwa méjì péré lọ́wọ́ àwọn òbí wa òun ni ìyá mi òun ni bàbá mi èmi ni ìyá mi ni bàbá ẹ̀ ìwọ̀nba àwọn ẹbí mélòó náà láàárín tó súnmọ́ wa. ẹ wò mami ọlọ́run ní ọ̀rọ̀ ọ̀padà bá ń jí yé báyìí because owó tí ó ti kọjá òye tèmi ọlọ́run ẹ wò yé mi ṣá. pé ó le gan. kò yé mi rárá ọ̀rọ̀ wọn ti wọ́ọ̀sì kan. gbogbo àwọn ájò nǹkan tó wá ń ṣe pàtó sí tó gbogbo ẹ̀. àmì kò sí ètò gbọ́. gbogbo ṣé kò wà ní kú báyìí. àmì wáyé tó jẹ́ pé nǹkan tí jábọ̀ nínú yìí. mo ọ̀dọ̀ mi ò kí n fẹ́ máa yí ẹ ó dé lè kó máa yẹ ṣó ní ilé ayé táwa yìí bákan méjì ni téèyàn bá rò pé bóyá èèyàn kan sí o kò ní kú ó lè lọ kúkú ọlọ́run níjọ́ omi ò ní kókó máa rò bẹ́ẹ̀ àmọ́ tó bá wá ṣẹlẹ̀ nǹkan wá gbọ́nà ṣe bí Bánjí ìyàwó ẹ̀ ti lọ kò dé bímọ fún gbogbo property tó ní gbogbo factory àti gbogbo company àti gbogbo owó tó ní báńkì ilé gbogbo ẹ̀ ṣe bí ẹ jọ máa kí lè fẹ́ fàyọ̀ kó nǹkan nínú ìdílé kọjá sọ. ìwọ tí mi sọ ni wípé tó mọ̀ pé òkú fún ọmọdé tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá lọ ṣẹlẹ̀ tábà ní kò ní kó tó bá lọ wọ́n so that ìwọ tó jẹ́ ọkọ ẹ̀ wà lè tọ́sọ́nà so that kò ní misuse opportunity nǹkan tí mi drive àti nǹkan tí mo sọ nìyẹn. opportunity wo àmì opportunity wo ìgbàdúrà karabara bá jí àná sọ̀rọ̀ ló máa ṣe wọ́n. ṣé mi wá ní pé kókó ni èmi gan mi ò lè ní kókó nítorí pé ṣe bí òun náà láti tó bẹ Ọlọ́run fún pé kó lè fún ẹ níṣẹ́ títí ṣé ò bá dẹ̀ bọ́ sí tó bá jẹ́ pé àmọ́ fún mi tí wọ́n bá ṣẹlẹ̀ kí wọ́n mọ ibi tí èèyàn máa. tí bá ló yé mi mo parọ́ ni kò yé mi rárá o. ó ti rọ bó báyìí. àṣẹ fọlọ́ pé àwọn ẹbí ń dé ẹ̀ṣọ́ àti wọ́n ṣe dìde sí ọmọ. ṣorí bó ṣe ń ṣe yìí ó lè dá wàhálà sílẹ̀ ṣé tí wọn bá tún sì kì í sí nǹkan ẹ ṣé mo pé bó ṣe ń ṣe orí fífọ́ gbogbo ara ríro ló ń kọ̀wé sí yẹn náà. ìyẹn tẹ́ mi lọ́rùn ó tẹ́ mi lọ́rùn kémi sick nítorí pé màmá ojú lásán nìyẹn àmọ́ ìtú ojú lásán yìí mo fẹ́ gbé gbà. má sick jọ ìrọ̀ lọ má sick ibo ló fẹ́ kí n gbà ibo ló fẹ́ kí n gbà tó bá sick fi yẹn lẹ̀ fún náà èmi náà máa lọ sí ọ̀dọ̀ dádì olórí ẹbí yìnyín máa tún béèrè ibo náà tó bá dé ṣùtúwọ́. bí òjò bá ń ponírè gbogbo alágẹmọ lòjò gbọ́dọ̀ pa ilé mi fẹ́ pa títí mọ́lẹ̀ lọ́tún lọ́sì àmọ́ gbogbo ń dá àti ṣe ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀jẹun ọmọ èmi alẹ́ bí oṣù mo wí bẹ́ẹ̀ bí n bá níná kan jó lórí òkun ẹni kí n lọ rè é kérú rẹ̀ wá sẹ́rí bẹ́ẹ̀ bá tún lo eléyìí ẹ mọ́ kọ̀ọ̀kan sókè mọ́. ẹ wo bàbá ẹ jẹ́ n sọ fún yín ṣẹ́rí gbogbo eléyìí tá à ń sọ yìí àti gbogbo nǹkan tẹ́ ṣe fún mi yìí tí n bá lò tó bá jẹ́ tí gbogbo ẹ rí gẹ́gẹ́ ń tò bí n ṣe fẹ́ ẹ má jẹ́ fọ̀rọ̀ gùn ẹ wo Ọlọ́run kọ́ lérí o kó má dàbí pé mò ń lẹ́nu ẹ̀yin gan ẹ gbádùn mi ẹ mọ̀ pé
ẹ wo bàbá ẹ jáde mọ́ bẹ́ẹ̀. ẹ fọkàn yín balẹ̀. ẹ tún lọ rè dán ìwò ẹ mà wípé ogun ń bẹ lọ́dọ̀ mi o àmọ́ kéèyàn kọ́ dán wò yóò mọ̀. ẹ kó tiẹ̀ jáde ẹ ti bá bọ̀ ní. ṣùgbọ́n àwọn dìdìrì ẹ̀dá tí wọ́n fẹ́ túṣe Ọlọ́run wò wọ́n á ní kí ló dé tọ́lọ́run fi dá eyín tó wá dá àwọn sí àárín ẹ̀ bí wọ́n ṣe jẹ́ ọ̀rẹ́ tó yẹn eyín á dẹ̀ kí àwọn jẹ pàdé dọ́bìdè wọ́n á tó sẹ́tù ẹ̀dẹ́ lọ́dọ̀ nímọ̀ àwa máa rí ìdíṣẹ́ Ọlọ́run jọ ti torí Ọlọ́run gbogbo tí ì bá ṣẹlẹ̀ láàrin ìwọ àti Bánjí ọ̀rẹ́ ẹ̀ jọ mo fẹ́ kó dáríjì gbogbo ẹ̀dẹ́ kan kẹ́ ẹ padà sí fẹ́ ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò lè dáríjì èmi ti delete nọ́mbà ẹ̀ mo lè delete nọ́mbà ẹ̀ yẹn àti ìpínlẹ̀ iṣẹ́ àti ìgbà yẹn èmi ti travel. Kọ́lápọ̀ ẹ tó gbọ́ bí Ọlọ́run sí òun ọ̀làwọ̀ ẹ̀dá láyé gbogbo tó wá bìlífù inú ẹ̀ láyé ẹ̀ àti ìyá ẹ̀ àti bàbá ẹ̀ àtẹ̀gbọ́n àtàbúrò gbogbo tó múnú ẹ̀ dùn ni mo fi bẹ̀ jọ tí torí ọdún lórí ọ̀rẹ́ dà mí máa da ọ̀rẹ́ mi ọ̀dàlẹ́ adé méjì mo fẹ́ kó jọ kó dáríjọ rẹ kó mọ̀ bọ́lọ́ ṣe fi ìwà yẹn sí lọ́kàn gbà yẹn ló ṣe bí ẹ. ṣẹ́ni tó mọ̀ kó tó bẹ́ẹ̀ lọ́lẹ́ ṣe ń dọ̀bálẹ̀ fún mi èmi dẹ̀ kí n ti ká padà bá máa dọ̀bálẹ̀ fún mi. all right ṣẹ́ni mo lágídí o mo ti tẹ̀lé máa ṣe é sá ẹ sọ fún dáríjọ tó bá ní ìdòwò business máa yà ó ṣe òwe kó máa bá tiẹ̀ ó ṣe òwe ìgbà tó máa fún mi ó bá sọ pé ó fẹ́ fún mi lọ́dún kan mo lè fún lọ́dún mẹ́ta ó ṣe òwe ṣe ní sìn tó wáyé ọdún sọ̀rọ̀ ẹ̀ sìn àrẹ̀mọ̀ àyàbá ẹ̀. Of Nazareth. ṣé torí ẹ̀ lè ṣe máa ń dọ̀bálẹ̀ fún mi. Represent ẹgbẹ́ Kọ́lápọ̀ gbẹ̀yẹ ẹgbẹ́ òmò wà ló ṣe ṣe báyìí láti wọ àtọ̀rẹ́ ẹ̀ tẹ́yìn tí a tó fọ́ kan nípò torí ẹ̀ kó tẹ́gbọ́ ká ẹ̀ ní nǹkan. mi ò mọ èmi ló wọ́n lọ business ta papọ̀ tí mo ní mi ò ṣe mọ́lẹ̀ ṣe ń bẹ̀ mí. Kọ́lápọ̀ omi tá à ń gbé bá jíde ni wọ́n sọ pé ó ṣe ẹnìkan ni àfẹ́ni ẹ bá sọ pé ó darí jì nígbà tá a bẹ̀rẹ̀ tẹ́ bá jí ní ọdún ọ̀kan ló ṣe gbogbo àwọn àdàlẹ́ kọ̀ọ̀kan ló ṣe mo fi ọ̀rọ̀ Ọlọ́run wà pé jọ darí jì. ẹ jẹ́ kí n bá sọ kíkọ fún yín o dáàbì sọ́ọ̀sì pé gbogbo ibi táwọn ọdún wọn lé mi kò fara mọ́ ṣé rí gbogbo ibi tí ẹ bá wá mọ̀ láyé yìí pé wọ́n ti ń búra ẹgbẹ́ mi náà bẹ̀ máa lọ búra pé mi ò mọ̀ sí. ṣé wàá rí tí o máa tún wá dá ẹ lójú pé mi dá ìpè mi ọmọ ẹrù mi oògùn kan tí mo lè fi rí èpè wà kí wọ́n ṣe back to sender sí ẹni tó bá ṣe tó bá jẹ́ pé mi ni mo ṣe á dà lé mi lórí náà. after all mo lọ sọ fún ọ̀rẹ́ wípé àwọn ẹlòmíín deserve red card ní ayé mo dẹ̀ mọ̀ pé yẹ́lò ló sì yọ fún un bá jòjì rẹ̀ dìbò náà lọ. Kọ́lápọ̀ do you know the meaning of red card? wọ́n delete èèyàn disgracefully kó lórí fídì so máa delete ọ̀rẹ́ kó ní ayé torí pẹ̀jọ ní minor argument lórí business. gbogbo ìgbó kan ń halẹ̀ mi kó halẹ̀ bí split business ni mo ti ṣe. it's alright. yeah okay ẹ jẹ́ wọn. ẹ sà kí lè fẹ́ kí n tún ṣe fún mi. kò sí tá a fẹ́ mọ̀ níta tó dé working náà ló ti work wà á jù àbí. ẹ bá nídìí ẹ̀kú financially. kò sí káàtì ìjẹ́wọ́ láyé kò sí káàtì ìjẹ́wọ́ láyé. mo ti sọ nǹkan tẹ́ máa ṣe fún yín o.
dúpẹ́ wò ewé yìí mo jíjá ni ewé àjíjá nídàájí nífẹ̀ẹ́ rẹ̀ mo ti gbó fún ó ti mú. That's right. Ó sẹ̀mú dáadáa ara ti ń balẹ̀ ṣùgbọ́n èyí tó wá kù òun ni ti ẹni tó ń dá sẹ̀ríà fún tí mo fi ní kẹ́ rìn síwájú kẹ́ rìn sẹ́yìn kẹ́ mọ onítọ̀hún tẹ́lẹ̀ tí mọ̀ ẹ wá sọ fún mi ẹ jọ̀ọ́ ta lẹni tó ń dá sẹ̀ríà fún. orí ẹ pé a ti lọ sọ́dọ̀ ẹ̀ Kọ́lápọ̀ ló ń jẹ́ business partner ẹ̀ ni ìgbà tá a wá débẹ̀ a bá sọ̀rọ̀ mo bẹ̀ jù nígbà tó máa fọ́ gbogbo ọ̀rọ̀ lójú ó lọ́wọ́ mọ́wọ́ mẹ́sìn ó búra ó tún wá ní tá a bá tó ní nǹkan tó wù wá lọ́kàn tó dá wa lójú ká tó búra kó tó fi búra ó lọ́wọ́ mọ́ kankan báyìí ó kọ́ mi lóminú ó lè dọ̀ mí lójú. Kọ́lápọ̀ ni Kọ́lápọ̀ àbí Kọ́lápọ̀ ni ṣùgbọ́n mi ò mọ sọ́ọ̀nì mu. kí la bẹ̀ ṣe báyìí níbo la bẹ̀ ẹni tó gbẹ̀gbẹ̀ darúgbó fún mi kí la bẹ̀ ṣe báyìí. wọ́n ní kì í ṣe Kọ́lápọ̀ ló ṣe o bàbá ṣe ọ̀yọ́ kì í ṣe Kọ́lápọ̀ ló ṣe ọmọdé sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ní kì í ṣe o. abábẹ̀ ẹ̀mí náà ni kò sí wàhálà. gẹ́gẹ́ bí ìwò àti ohun fọ̀ tí àwọn ọmọ máa lè sọ láti inú àdó ayé wọ́n ní ọmọdé yóò gbọ́dọ̀ sọ ọ̀dọ̀ mi mọ́jú lè mú ọjọ́ ẹ gbọ́dọ̀ gbé gbòmí àti pé mo gbọ́dọ̀ jáwọ́ mi ò gbọ́dọ̀ ṣe ìwòsàn kankan fún wọn bí mi ò bá fẹ́ fi nǹkan míì di. ìkìlọ̀ àkọ́kọ́ nìyí o ìkejì bẹ́ẹ̀ bá ti gbé kúrò lọ́dọ̀ mi ń bí ẹ gbọ́dọ̀ gbé gbalé ẹ̀ kò gbọ́dọ̀ wọnú ilé ẹ̀ sùn lọ́wọ́ báyìí títí tẹ́ ẹ máa fi rí èèyàn tó ń ṣe. gbọ́ná Fálànkẹ́ nígbà tó sọ pé kò gbọ́dọ̀ sólé ẹ̀ mọ́jú kò dẹ̀ gbọ́dọ̀ sólé tiẹ̀ mọ́jú ṣé hòtẹ́ẹ̀lì ní ká gbé lọ ni àbíkájú sábẹ́ bíríjì àbíkájú inú omi àbíkárájì ní ká gbé lọ àbí inú hòtẹ́ẹ̀lì. inú tẹ́ ẹ sọ yìí ọ̀nà àbáyọ ti yọ jáde o bẹ́ẹ̀ gbé lọ bí gáràjì bẹ́ẹ̀ gbé lọ bí abẹ́ bíríjì bẹ́ẹ̀ sì gbé lọ síbi bí hòtẹ́ẹ̀lì gbogbo àwọn ohun yìí gan bí ìgbà téèyàn fẹ́ náwó dànù ni ẹ gbé sílé ọ̀dọ̀ yín. wọ́n á gbé sílé ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á gbé nǹkan burúkú sẹ́ẹ̀kù lé ẹ̀ wọ́n á gbé nǹkan tó dangerous sínú ilé ẹ̀ nígbà tí wọ́n tó olóògùn tó nífọ̀ tó lè kanná tó ní wọ́n gbọ́dọ̀ gbé sílé ẹ̀ kò gbọ́dọ̀ lọ lé tiẹ̀ so ilé tèmi ló yẹ kó lọ àbí. bí ẹ mọ̀ pé ìkan náà ẹbí ṣàní. wọ́n á ju ẹrù sẹ́ẹ̀kù lé ẹ̀ o Fálànkẹ́ wọ́n á ju ẹrù sẹ́ẹ̀kù lé ẹ̀ anyway ọ̀rọ̀ ẹ ti yé mi. ẹ ò lè lọ bá a ṣe ni kò ṣeé ṣe kò ṣeé ṣe alẹ́ yìí ò gbọ́dọ̀ lọ ẹ wá gbé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó kódà ó níye wákàtí tó tún lè lò ní ilé mi gẹ́gẹ́ bí wọ́n máa lè ṣe sọ. Ìfálànkẹ́ ní ìsàlẹ̀ ìfòrí ìrù ṣe mọ́tò máa fi gbé. ẹ pé àwọn èèyàn kò ṣeé ṣe. Ìfálànkẹ́ bá a ṣe ẹ wò ẹ má aláìfi Ìfálànkẹ́ ẹ jáde tó lè tó wáyé. ó lè jù bẹ́ẹ̀. ó kẹ́ Fálànkẹ́ ó ta kó fẹ́ wàá gbà padà. máa kó sí wàhálà ẹ ṣá máa ẹ ò lè lọ sẹ́yìn. Ìfálànkẹ́ alẹ́ ò lè ẹ ò lè bá a ṣe ní kò. àlàáfíà fún yín o. ẹ káwọ sọ ẹ lẹ́nu sọ. alàgbà gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀mọ́ rẹ̀ rẹ̀ a ti fi ẹ̀mí ṣọ́nà fún a sì ti rí i wípé májẹ̀mú òkùnkùn kan ló wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ ó ní bí àwa tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú àwa kì ó bẹ̀rù ibì kan tí olú ọlọ́run Jehovah tó bá ti wà pẹ̀lú wa. ìwé mímọ́ náà dẹ̀ tún sọ fún wa wípé bí àwa bá ní ìgbàgbọ́
àwa yóò pàṣẹ fún òkè òkè yóò sì ṣídìí nítorí èyí mo dájú wípé ìgbàgbọ́ yín ti mú arákùnrin náà lára yá ṣùgbọ́n alàgbà arákùnrin náà níyàwó nílé. bẹ́ẹ̀ ṣe àgbẹ̀ mi ló ṣe ọ̀rọ̀ ẹ̀ máa jẹyọ sáà ni oníyàwó lé ṣùgbọ́n a ti lé dànù torí iṣẹ́ ọwọ́ ò mọ̀ ìrìnkúrìn pọ̀ jù a ti lé dànù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. ajá kẹ ṣe àwárí arábìnrin náà torí rírí ìyàwó yìí ó ní òun ṣe pẹ̀lú ìmúláradá ọkùnrin náà. ìṣẹ̀sàrẹ́ ti yé wa ẹ̀rọ kó lè yí tó fà ní wípé a lè wà yọ ibi tó kàn wọ́n ẹ̀yọ tán fún tàbí ẹ̀tọ́ díẹ̀ wá kó lè wà yọ ibi tó kàn wọ́n. ẹ ṣe sà ẹ ṣe. sista ṣùgbọ́n ọ̀rọ̀ yín ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ ni mí yìí ní ọ̀rọ̀ yín ti dájọ́ ṣe báwọn mọ̀lẹ́bí ọkọ yín náà ni wọ́n wá yìí tí mo ti lọ iṣẹ́ wọn lẹ́sẹ̀ tó máa ń wá ní ọ̀rọ̀ onímọ̀lẹ́ náà sọ pé kí n pè é wá ẹ má sọ ọmọ náà kí n máa pè é jẹ́ ká lọ sọ́dọ̀ ọmọ rẹ̀. ṣàlàyé gbogbo tó dùn mí rí fún yín má jẹ́ mọ̀kàn tí mo kó tù mí ẹ̀yìn sọ pé àwọn kan dé ìṣẹ̀tẹ̀ ní kí wọ́n á yọjú sí wọn mi yọjú sí anybody o ibi tí mo jókòó sí mi dìde mi rẹ̀ ń tó lè gbé mi dìde. sista ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ mọ́ mi ẹ̀ mọ̀ pé wọn ò ní fi rọ́sábẹ́ òótọ́ sọ fún wọn ṣàkóbá ìlú bá sọ ẹ jẹ́ ká lọ sínú ìwé mímọ́ nígbé ayé Jósẹ́fù àwọn ẹbí ẹ̀ wọ́n parapọ̀ wọ́n dìtẹ̀ wọ́n mú Jósẹ́fù wọ́n jù sínú kànga olúwa mi ọlọ́run ni ó gbé iṣẹ́ ìyanu rẹ̀ yọ Jósẹ́fù jáde láti inú kànga ó tún jáde nínú kànga wọ́n tún tà lẹ́rú Jósẹ́fù náà ló wá padà dẹni tó jẹ́ pé àtẹ̀bí o àtàrà àti gbogbo òlú ni wọ́n wá padà wá máa wárí fún òrí ẹ̀rí nǹkan báyìí jẹ́ kí apá gbogbo ọkàn pọ̀ sọ́dọ̀ olúwa Elédùmarè ẹ má sunkún ẹ̀rín ni mo fẹ́ kó máa bọ́ ní ẹ̀kẹ́ ẹ̀yìn báyìí kẹ́ wá máa kọrin ayọ̀ báyìí pé ijó lè mi ò máa jó. bàbá ọlọ́run ní yín lónìí o ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ṣí yín lójú láti lè wá ọmọbìnrin wá síbí báyìí bí bẹ́ẹ̀ kọ́ ń dà sọ ìkọlà àbá máa rí o ṣé wàá rí ọmọbìnrin yìí fún ara lára ẹ̀ ó máa jìyà o ó jìyà. àwa tiwa o àwa tiwa káyé tó wa arẹwà ni wá àwa tiwa àwa tiwa àwa tiwa o àwa tiwa káyé tó wa èmèrè ọmọ ẹnikẹ́ni tó fẹ́ ṣàṣeyẹ kó forí balẹ̀ fẹ́ gbẹ́ wa o àwa lálàyé. ìbànújẹ́ aráyé nídùnnú tiwa.
ṣe ènìyàn ayọ̀ ní ẹgbẹ́ wa. Àwa làbíkú ọmọ olójú wa ṣe àwa lè mèrè ọmọ òtí sọlọ́gùn dèké. Àwa ní tótó ayé tótó. Àwa là kámàrà ayé tiwa ni. Àwa láláyé ẹnì kan láyé jù wá lọ. Àwa ló láyé o ẹnì kan láyé jù wá lọ. Ẹnikẹ́ni tó fẹ́ ṣàṣeyẹ kó forí balẹ̀ fẹ́gbẹ́ wa o. Àwa láláyé. Àwa tiwa o. Àwa tiwa káyé tó wa arẹwà ni wá. Àwa tiwa o. Àwa tiwa káyé tó wa èmèrè ọmọ. Ẹnikẹ́ni tó fẹ́ ṣàṣeyẹ kó forí balẹ̀ fẹ́gbẹ́ wa o. Àwa láláyé. Ìbànújẹ́ aráyé nídùnnú tiwa. Ẹkún ò ṣe ènìyàn ayọ̀ ní ẹgbẹ́ wa. Àwa làbíkú ọmọ olójú wa ṣe àwa lè mèrè ọmọ òtí sọlọ́gùn dèké. Àwa ní tótó ayé tótó. Àwa là kámàrà ayé tiwa ni. Àwa láláyé ẹnìkan láyé jù wá lọ. Àwa ló láyé o ẹnìkan láyé jù wá lọ. Ẹnikẹ́ni tó fẹ́ ṣàṣeyẹ kó forí balẹ̀ fẹ́gbẹ́ wa o. Àwa láláyé. Kábíyèsí ẹ̀dẹ̀rò dáadáa. Kábíyèsí ṣé ẹrù kìíní dáadáa. Gẹ́gẹ́ bí àṣẹ tí ẹgbẹ́ lè mi bùkún mi lọ́wọ́ lónìí mò ń pa á láṣẹ fún yín sẹ́ẹ̀ pé nígbàkúùgbà tàbí àkókò kí àkókò tí ẹ bá fẹ́ gba nǹkan májẹ̀mú yín mo ní kẹ́ ẹ béèrè ohunkóhun tó bá wù yín nínú gbogbo àwọn nǹkan tó ń dùn mọ́ mi nínú. Àṣẹ. Kábíyèsí o.
wá sí èmi Amọ́lẹ́wà mò ń lọ mo sì máa padà wá sílé. Jésù kí ló ń rí? Jésù. Kábíyèsí olórí wa. Ǹjẹ́ àwọn ẹgbẹ́ ìyá lè béèrè nǹkan lọ́wọ́ yín? Gẹ́gẹ́ bí májẹ̀mú àti ìlérí tẹ́ ṣe fún wa pé gbogbo nǹkan tí a bá fẹ́ lè máa ṣe. Àwa ẹgbẹ́ yìí a fẹ́ arákùnrin Ọlábánjí. Bánjí. Bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi. Àbí báwo? Bẹ́ẹ̀ni. Ṣé ohun tí gbogbo ẹgbẹ́ fẹ́ nìyí? Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí àṣẹ tí ẹ fi lé mi lọ́wọ́, àṣẹ ti. Odò lórí wa lónìí o. Ọmọ tó rẹwà, àmọ́lẹ́sẹ̀ rúrú rúrú. Odò lórí wa lónìí o. Ọmọ tó rẹwà, àmọ́lẹ́sẹ̀ rúrú rúrú. Tó ń gbénú ẹwà ṣẹwà, àwẹ̀lẹ̀wà omidan. Tó ń gbénú ẹwà, tó ń fẹ́wà tọrẹ. Kọ̀ǹgọ̀kọ̀ǹgọ̀ lòun agogo idẹ, kọ̀gẹ̀kọ̀gẹ̀ lòun akèrègbè. Àwẹ̀lẹ̀wà olórí wa, ohun ó bá sọ gbogbo ẹ̀ ló ti dàṣẹ. Gbogbo aráyé ẹ wá wẹ̀wà yìí o. Gbogbo ènìyàn á ní ẹ wá wẹ̀wà tiwa. Àmọ́ lóló, àmọ́ lẹ́wà, àmọ́ lọ́wọ́, àmọ́ lẹ́sẹ̀. Elédùmarè ẹ dá wa pé o. Ọ̀run lọ́kìn tí mẹ́wàá tiẹ̀ wálé ayé. Èdùmarè ló dírí ẹwà fákùkọ tiwa. Àwa fi gbogbo ara ṣẹwà. Ẹni tó rí wa kò mọ̀ wá, ẹni tó mọ̀ wá ìyẹn ò rí wa. Elémèrè ọmọ arẹwà ni wá, àwẹ̀lẹ̀wà ojú àwa rẹwà ogun régé. Ó yọ bí ìràwọ̀ òwúrọ̀ ni, eyín ẹnu wa funfun níní. Ojú oníràrẹwà kó má má sọ ní tiwa. Ẹni tó dúdú nínú wa, àdúmàdán bíi kóró ṣí ni. Á fi dúdú ṣẹwà, á sì wù ni. Ẹni tó pupa, á pọ́n abẹ́kọ̀ rẹ̀. Onítọ̀hún á fi pupa ṣẹwà, á sì wù ni. Àwa mẹni tó lórí yẹ, àmẹni tó lórí àwa tọ́ sí. Ohun tójú bá rí ṣe bóyá kẹ́nu ó lè ròyìn àbẹ́ òrí ni. Ẹ̀yin náà ẹ wọlé kẹwẹ́nu ọkọ́. Ọ̀kín yọ lókèrè ẹ wọ ọba ẹyẹ. Ọ̀kín màmá dé o ẹ wọ ọba ẹyẹ. Ẹwà èyí tó ó tó fún wa ló jẹ́ ká máa róhun múrera, ká máa róhun yangàn níta wá. Odò lórí wa lónìí o. Ọmọ tó rẹwà, àmọ́lẹ́sẹ̀ rúrú rúrú. Odò lórí wa lónìí o. Ọmọ tó rẹwà, àmọ́lẹ́sẹ̀ rúrú rúrú. Tó ń gbénú ẹwà ṣẹwà, àwẹ̀lẹ̀wà omidan. Tó ń gbénú ẹwà, tó ń fẹ́wà tọrẹ.
bẹ́lẹ́gẹ́dẹ́ bá tọrọ ojú àtólé ojú àtòkù bọ́lógìnì bá bùn àjà ojú àbọ̀lẹ̀ títí gbogbo ẹ̀dá kẹ́dà tó bá wà nínú afẹ́fẹ́ kí ó fi ojú hàn ní gbangba. ṣùgbọ́n kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé pátápátá tí mi tí mo dúró síwájú èyí tí mi ò mọ̀. àbá tó dá níbi tí o lọ lálẹ́ yìí padà lọ sọ fún ọ pé kò lè ṣeéṣe torí inú ilé tàwa wà inú ilé Ọlọ́run kì í ṣe inú ilé èṣù ìwọ ìka ọ̀dájú jàtìjàtì. ṣùgbọ́n ó máa láyà wọn ṣọ́ngbà pa bàtà pa jìnwìnjìnwìn etí ẹ̀ ìwọ tó tàkìtì wọnú ẹbí ẹlẹ́bí ṣé bẹ́ẹ̀ gan tèmi ni ara tó bá dé àwọn ni mo lè fi ẹbí mi dá. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ti ẹni àmọ́ ọkọ ti tèmi ni a dúró gẹ́gẹ́ bí ẹbí kan ìwọ àti ilé kan ọkọ ẹ tẹ́ bá bímọ lọ́jọ́ iwájú ẹ dúró gẹ́gẹ́ bí ẹbí kan ìwọ wá fẹ́ pa èmi nílé ọkọ ìyẹn ò lè ṣeé ṣe o gbọ́ mi kó gbọ́ mi dáadáa padà lọ sí ibi tó ti bù kó fi lẹ́ńbẹ̀ torí igun tó bá dán wò á rìn ní wòwò ni. sí Ṣùbọ́mi ẹni tí ò mọ ni ní fi ní ṣeré. òun lè rí yẹn bẹ́ẹ̀. ṣe rí mọ́mì àfọ́nbù ní fámìlì wa ọ̀tọ̀ ní ẹni tá a gbójú lẹ́ni agbójú òkò ní òjẹ́ ni àgbà èmi gangan ni mo fìyà jẹ Ṣùbọ́mi èmi mo lé dànù èmi dẹ̀ rò pé bòkú mi bó ṣe ń ṣáájò tó yẹn èmi rò pé torí pẹ́ẹ́gbẹ́ lò sí kìdí pé ó láǹfààní àti ṣáájò àṣeṣíkè ṣáájò. ẹlẹ́dàá mi jẹ́ lẹ́nu ọpẹ́ ẹlẹ́dàá yẹ èmi lọ́wọ́ má jẹ́ kó bí mi ò ọ̀tá ò gbọ́dọ̀ ṣe lórí mi bàbá ẹ̀kọ́ yẹ orí mi jẹ́ orí ayọ̀ ẹlẹ́dàá mi jẹ́ lẹ́nu ọpẹ́. wọ́n ti tẹ́ fún kọjá rẹ̀. ilẹ̀. ṣé bó ṣe yẹ kó ṣé bó mọ̀ pé àwọn ẹbí ọkọ ẹ̀ onígbàgbọ́ dáadáa sí ìyàtọ̀ tó yẹ kó dáadáa. kí wọn lè ká dọ̀bálẹ̀ fún wa láṣẹ. èèwọ̀ pẹ̀lẹ́ ojú mi tiẹ̀ mo ṣe gan o mo fọ́ọ̀mù gan ni o àkọlẹ́dẹ̀ ìdáríjì lẹ́dẹ̀ má fi àjẹ mi torí àfọ́ọ̀mù fàlọ́mù. sórí pé olúwa ti fi ẹ̀ẹ́dẹ́gẹ̀ báyìí mo sọ fún ẹ mo ní ẹnikẹ́ni tó bá ti lè gba àwẹ̀ pẹ̀lú àdúrà òun ni àwa fi ṣẹ́gun níbí ní gbogbo àyíká wa pátápátá àwẹ̀ àti àdúrà ni ó sì ṣe bẹ́ẹ̀ sórí pé olúwa fi ṣẹ́gun fún ẹ. gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún yín ọmọbìnrin yìí olúwa dá ó fún ní agbára ni àmọ́ agbára tí ọlọ́run fún yìí kò lò bó ti tó àti bó ti yẹ ni òun ló ń fi ìyà jẹ bí bẹ́ẹ̀ kọ́ ni kò ní sẹ́nì kankan tó lè fi ìyà jẹ bó ṣe wà yìí ṣùgbọ́n a dúpẹ́ fún ọlọ́run ó wá kù kínní kan o tí ẹ gbọ́dọ̀ ṣe ní èní eléyìí bàbá kíákíá bá jìbìkìbì tí ọkọ ẹ bá wà ó gbọ́dọ̀ wá sí inú ṣọ́ọ̀ṣì lẹ́nìí bí mo ti ṣe ń sọ̀rọ̀ yẹn lọ mú wá ní kíákíá kí á bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún ìyàwó ẹ̀ ní iṣẹ́ púpọ̀ tó máa ṣe lé lórí tí ẹ bá sì mú wá omi á tẹ ìwọ̀gbìn lẹ́nu ní kíákíá ní òru mọ́jú èní wọ́n ti fẹ́ kú wẹ́lẹ́wẹ́lẹ́ olúwo ò ní fún wọn ṣe. tí wọ́n bá ní kí wọ́n mú ènìyàn lánàá máa mú un lórúkọ jésù ò rí mú. àmín. kíá kẹ̀yà lọ. ẹ jọ ma ẹ fún wa ní 1 hour 20 minutes 1 hour la máa fi gbé débì ṣùgbọ́n 20 minutes la máa fi wá báìkì ẹ tí kò pé jù. olúwa fún yín ṣe. jíjẹ olúwa ní kíákíá ní kíákíá. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ̀yà tí bá fi ẹ̀ náà tí bá fi ẹ̀ náà.
amọ́lẹ́wà àjọmọ̀àjọ kí lè bá wọn. amọ́lẹ́fẹ̀ ọ̀hún ò dá rárá mi àti pé bí mo ṣe ń wò ìdánilójú wà pé ó ṣeé ṣe kí ẹ̀gbọ́n eré ìtúsílẹ̀ níbi tí wà. kò gbọ́dọ̀ ṣeé ṣe ẹ wò iye kan alábàámu kò ju mẹ́ta lọ ẹ̀yin náà lẹ súnmọ́ mi jù nínú ẹgbẹ́ ẹ jọ kí lè rò pa lè ṣe sí. kò sí nǹkan tó máa ṣe ju kó sa gbogbo ipá àti agbára tó bá ní nítorí tó bá fi lè yẹ ní alẹ́ yìí tí gbogbo ẹgbẹ́ tí wọn ò rí ẹran wọn wọn máa gbàdé lórí ẹ bẹ́ẹ̀ ni sọ fún mi kó dẹ̀ wá rántí gbogbo wàhálà tó ṣe àti táwa náà ṣe kó tó dórí kò yí o. wọ́n á gba adé lórí mi. bẹ́ẹ̀ni ṣùgbọ́n kó ti bá lára jẹ ìwọ náà dẹ̀ ti bá jẹrò jẹ àsìkò wà ní fún wọn fún ara ẹ láti fún gbogbo ọmọ ẹgbẹ́ ní ẹran tiwọn. tí mo bá gbọ́ iye dáadáa tí ẹ̀gbọ́n mi bá rí ìtúsílẹ̀ ní alẹ́ yìí ó má lè ṣeé ṣe bí eré kí wọ́n lé mi kúrò ní ẹgbẹ́. wọn lè lé ẹ fóònù lẹ́fọ̀ọ́ láwo wọn kàn gbadé lórí ẹ̀ ni ìwọ náà dẹ̀ darapọ̀ mọ́ wa níbi tá a máa dé sí o dẹ̀ lè ní àǹfààní yẹn mọ́ láéláé tó máa fi kúrò ní ẹgbẹ́ yẹn ṣé orí rẹ̀ wá ta dúró yìí a sì lè díje ká dórí ipò wọn gbadé lé wa lórí ṣùgbọ́n fẹ́ni tó ti wà mẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán lé kúrò kó tó wá lóun fẹ́ padà kò lè ṣeé ṣe láéláé wá sa gbogbo ipá àti agbára tó bá ní tó bá ṣe wá ń da àwọn máa bẹ́ẹ̀ gbé kò jù bẹ́ẹ̀ lọ. orúkọ tá a máa sọ ẹ inú ẹ. ìgbìmọ̀ mẹ́ta méje mọ́kànlélógún ìgbìmọ̀ mẹ́ta méje mọ́kànlélógún tí wọ́n parapọ̀ lórí ọ̀rọ̀ ayé rẹ̀ ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wá òfin náà tí wọ́n ká. bí kú bá ń gbìn àwọn gbọ́dọ̀ fọ tani jẹ akúwarapá níwájú ọmọ akúmọ ikú lajá ọ̀run ìlànà ajakọ kì í já wọn lẹ́yìn èèwọ̀ òrìṣà ẹ̀wọ̀ já ẹ̀wọ̀ so ẹ̀wọ̀ já kìlìkìṣì ẹ̀wọ̀ já síbítòrò arẹwà àgbáyé o arẹwà jẹ́ ṣùgbọ́n mi ti gbé ẹ̀rù ẹlẹ́rù ó sì ti fa tiẹ̀ dání. ìgbìmọ̀ mẹ́ta méje mọ́kànlélógún ìgbìmọ̀ mẹ́ta méje mọ́kànlélógún tí wọ́n parapọ̀ lórí ọ̀rọ̀ ayé rẹ̀ ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wá òfin náà tí wọ́n ká ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wá òfin náà tí wọ́n ká ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wá òfin náà tí wọ́n ká. ṣé bẹ́ẹ̀ ni mo ní ẹ̀gbọ́n mi ẹni sì ni wọ́n ní ẹgbẹ́ mi ṣùgbọ́n wọ́n ní májèmú tí èmi mú dá nínú ẹgbẹ́ yìí kò ní wá sí ìmúṣẹ àmọ́ ìtàkùn tó ní kéèmí máa lọ tó kún tẹ́lẹ̀ lọ́jọ́ lọ ìjà yìí ti wá di àná àìjíjọ máa gbé ni arẹwà àgbáyé o. arẹwà jẹ́ ó pa lọ́lọ́ nítorí pé àyà yóò pa àwọn àlejò wọ́n á fi bẹ̀rù gbogbo jáde kó nínú kọ́lọ́fín wọn. ẹgbẹ́ orin sókè yẹn lọ́nà táyọ̀ orin sókè yẹn ilẹ̀ wáyé kí ọba òkú tó dé lẹ́kì ló fà kó wọlé táwọn ọ̀pọ̀ mi olúwa tó ní agbára olúwa tó ní lágbára ní ọ̀hún ẹ kú ara yín jọ ọ̀sùn tì í ká ẹ sọ ọ̀rọ̀ náà yóò dúró nítorí àwọn ọ̀tá mi dìde òun sẹ́mi pẹ̀lú àwọn abínúkù mi tó fẹ́ jẹun ata mi. Wọ́n kọsẹ̀ ó sì ṣubú nítorí
ṣùgbọ́n mi ajá rẹ ti máa wọlé ẹkùn báyìí ó ní tọ́jú kó fẹ́ jẹ wẹ̀ bẹ́ẹ̀ ẹni tó jókòó níbi ilẹ̀kùn ká òkú ni ó máa gbé abẹ́ òjìji nítorí rẹ̀ èmi ò fi wí fún ọlọ́run pé ìwọ ní àṣà àti òde mi ìbùkún mi nítorí pé o ṣe eléyìí fún mi èmi ìlú òrè ọlẹ́dàá ẹ̀ èmi ìbùkún mi. Jésù Olúwa wa. Ẹ wá jẹ́ kí a gbàdúrà ká gbàdúrà ní kíkan wípé ọba tó ṣọ́ àwọn ará Ísírẹ́lì kọjá nínú Òkun Pupa ọba tó fún Dáfídì ní agbára láti ṣẹ́gun Gòláyátì Olúwa bá wa ṣẹ́gun ẹ̀ àdúrà orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù Olúwa Ọlọ́run Olódùmarè bàbá o ṣé Olúwa mo dúpẹ́ alàgbàlá olú wé èèyàn méjì kún ara ẹ̀ kẹ́ jẹ́ mẹ́ta ẹ gbé arákùnrin yìí pẹ̀lú omi yìí kí ẹ lọ́ọ́ fi wẹ̀ fún kẹ́ ẹ wá gbé òróró orí pẹpẹ kẹ́ ẹ fi pálára láti orí títí dé ìsàlẹ̀
àwa nígbàgbọ́ pé Olúwa ti ṣẹ́gun fún wa. ẹ̀yin ọdún alágbó. ìdájọ́ pín ọmọ òtítọ́ olùgbàlà. ayọ̀ mi dé.